Ẹ kú dédé àsìkò yìí gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn òde, jẹ́ kí a gbàdúrà. Bàbá yẹra yín rán àwọn ọ̀run aṣẹ́yìn lọ́ba fún àánú àti ojú rere tí a rí gbà ó. A dúpẹ́ tí a rí ọjọ́ kejì nínú oṣù kẹta ọdún 2024. Ààbò yín dájú lórí wa o. Ìwà láàyè wa nípasẹ̀ yín ni o. Nítorí láìsí yín kò sí ohun tí a lè ṣe o. Ọ̀rọ̀ náà tí a gbọ́ lè ní ẹ jẹ́ kó ṣe ayé àti ọkàn wa ní rere, kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́, nítorí tí a gbàdúrà ní orúkọ Jésù Olúwa wa. Àmín, àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adeboye kọ. Ní ọjọ́ àbámẹ́ta ọjọ́ kejì oṣù kẹta. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ wípé ẹni ọwọ́ ọ̀tún rẹ̀, ẹni ọwọ́ ọ̀tún rẹ̀, ẹni ọwọ́ ọ̀tún rẹ̀. A mú àkọ́sórí wa nínú ìwé Ẹ́kísódù orí ìkẹtàdínlógún ẹsẹ̀ ìkejìlá. Ẹ́kísódù orí ìkẹtàdínlógún ẹsẹ̀ ìkejìlá. Ṣùgbọ́n ọwọ́ kún Mósè, wọ́n sì mú òkúta kan, wọ́n sì fi sí abẹ́ rẹ̀, ó sì jókòó lé. Árónì àti Húrì sì mú un ní ọwọ́ rẹ̀, ọ̀kan ní apá kìíní, èkejì ní apá kejì. Ọwọ́ rẹ̀ sì dúró gan-an títí ó fi di ìwọ̀ oòrùn. Nígbà tí a mú Bíbélì kíkà wa nínú ìwé Ẹ́kísódù orí ìkẹrin ẹsẹ̀ ìkẹwàá títí di ẹsẹ̀ ìkẹrìndínlógún. Ìwé Ẹ́kísódù orí ìkẹrin ẹsẹ̀ ìkẹwàá títí dé ẹsẹ̀ ìkẹrìndínlógún. Mósè sì wí fún Olúwa pé, Olúwa, èmi kì í ṣe ẹni ọ̀rọ̀ sísọ nípa láti ìgbà àtijọ́ wá, tàbí láti ìgbà tí o ti ń bá ìránṣẹ́ rẹ sọ̀rọ̀, ṣùgbọ́n olóhùn wíwo ni èmi àti aláhùn wíwo. Olúwa sì wí fún pé, ta ló dá inú ènìyàn? Ta ni ó dá odi? Ta ni ó dá adití? Tàbí aríran? Tàbí afọ́jú? Èmi Olúwa kọ́? Ǹjẹ́ lọ nísinsìnyí, èmi ò sí pẹ̀lú rẹ, èmi ò pẹ̀lú ẹnu rẹ, èmi ò sì kọ́ ọ ní èyí tí ìwọ yóò wí. Òun sì wí pé, Olúwa, èmi bẹ̀ ọ́, rán ẹni tí ìwọ yóò rán o. Inú Olúwa sì ru sí Mósè, ó sì wí pé, Árónì arákùnrin rẹ, ọmọ Léfì kò ha wà fún ọ bí? Èmi mọ̀ pé ó lè sọ̀rọ̀ jọjọ, àti pẹ̀lú kíyèsí, ó sì ń bọ̀ wá ìpàdé rẹ. Nígbà tí ó bá sì rí ọ, òun yóò yọ̀ nínú ọkàn rẹ̀. Ìwọ yóò sì sọ̀rọ̀ fún, ìwọ yóò sì fi ọ̀rọ̀ sí ní ẹnu. Èmi yóò sì pẹ̀lú ẹnu rẹ̀ àti pẹ̀lú ẹnu rẹ. Èmi yóò sì kọ́ yín ní èyí tí ẹ̀yin yóò ṣe. Òun ni yóò sì máa ṣe ògbúfọ̀ rẹ fún àwọn ènìyàn. Òun yóò máa jẹ́ ẹnu fún ọ, ìwọ yóò sì máa jẹ́ bí Ọlọ́run fún un. Kí Olúwa kó bùkún kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́n tí olùṣọ́ àgùntàn Enoch Adeboye ní fún wa ní ẹni ọjọ́ àbámẹ́ta. Fún gbogbo ẹni tó di ńlá, ó kéré tán, ẹnìkan sábà máa ń wà fún tí Ọlọ́run ti pèsè láti jẹ́ ẹni ọwọ́ ọ̀tún rẹ̀. Fún àpẹẹrẹ, nínú ìwé Ẹ́kísódù orí ìkẹrin ẹsẹ̀ ìkẹwàá títí di ẹsẹ̀ ìkẹrìndínlógún. Nígbà tí Mósè sọ fún Ọlọ́run pé òun kò lè lọ sí Éjíptì nítorí òun kò lè sọ̀rọ̀ dáradára, Ọlọ́run yan Árónì láti ràn án lọ́wọ́. Nínú ìwé Ẹ́kísódù orí ìkẹtàdínlógún ẹsẹ̀ ìkẹjọ dé ìkẹtàlá. Nígbà tí àwọn ará Amẹ́lẹ́kì wá kọlu àwọn ọmọ Ísírẹ́lì, Mósè lọ sí orí òkè pẹ̀lú Árónì àti Húrì. Ó sì sọ fún Jóṣúà kí ó ṣáájú ogun ní pẹ̀tẹ́lẹ̀. Mósè gbé ọwọ́ rẹ̀ méjèèjì sókè, Ísírẹ́lì sì borí. Ṣùgbọ́n nígbà tí ọwọ́ ń ro, Árónì àti Húrì gbé òkúta fún un láti jókòó lé. Wọ́n sì mú un ní ọwọ́ ró. Ní àkókò náà, Jóṣúà ń jà ní pẹ̀tẹ́lẹ̀. Gbogbo àwọn wọ̀nyí ni àwọn ẹni ọwọ́ ọ̀tún sí Mósè. A rí àpẹẹrẹ mìíràn nínú Genesis orí ìkẹrìnlélógún. Ábúráhámù pè olórí ìránṣẹ́ rẹ̀, ó ní kí ó wá aya fún ọmọ òun láàárín àwọn ènìyàn rẹ̀, ènìyàn Ábúráhámù. Olórí ìránṣẹ́ náà ni ẹni tó jẹ́ ọwọ́ ọ̀tún Ábúráhámù ní ìgbà yẹn. Ó yẹ ẹ̀wẹ̀ kì í ṣe àkíyèsí pé orúkọ náà kò ní fi ṣe pẹ̀lú jíjẹ́ obìnrin tàbí jíjẹ́ ọkùnrin. Ẹni ọwọ́ ọ̀tún sí obìnrin mìíràn. Ẹni ọwọ́ ọ̀tún sì lè jẹ́ ẹni tí ó súnmọ́ olórí rẹ̀ pẹ́kípẹ́kí, tàbí tí ó mọ ohun tí onítọ̀hún nílò ní àsìkò tí yóò sì máa yára ṣe
láti ṣètò rẹ̀. Ó yẹ kí o dá ẹni ọwọ́ ọ̀tún rẹ mọ̀. Tí o kò bá tí ì ṣe bẹ́ẹ̀, ẹni ọwọ́ ọ̀tún rẹ lè sọ ohun tí o kò lè sọ fún ara rẹ, tàbí ó lè ní ọ̀nà láti gbé ọ̀rọ̀ tí o fẹ́ sọ kalẹ̀ lọ́nà tí yóò gbé yéni yékéyéké. Ó lè jẹ́ olùgbé ọwọ́ rẹ sókè, ẹni tí yóò ràn ọ́ lọ́wọ́ nígbà tí ọwọ́ rẹ bá kún ọ. Irú ẹni yẹn ló lè pèsè ohun tí wàá fi jókòó nígbà tí ó bá rẹ̀ ọ́. Ẹni tí ó lè jẹ́ kí ara dẹ̀ ọ́, kódà ní ìrora tirẹ̀. Gẹ́gẹ́ bí Joshua, òun ni ẹni tí ó jà àwọn ogun rẹ̀, kódà nígbà tí kò sí níbẹ̀. Ẹni ọwọ́ ọ̀tún rẹ tòótọ́ ni ẹni tí bí ẹ ṣe súnmọ́ ara pẹ́kípẹ́kí tó, kò ní fi ọwọ́ yẹpẹrẹ mú ọ o. Ẹni ọwọ́ ọ̀tún rẹ ni ẹni tí yóò rí ibi tí o kù sí, tí kò sì ní fi ṣe lòdì sí ọ, tàbí kí ó fi máa lò ó káàkiri láti sọ ohun fún àwọn ènìyàn nípa rẹ. Yóò bò ó gẹ́gẹ́ bí Áárónì àti Húrì ṣe fún Mósè. Ẹni ọwọ́ ọ̀tún rẹ ni ẹni tí ìwọ lè kó gbogbo àníyàn rẹ lé lọ́wọ́, tí yóò sì dá ọ lójú pé yóò ṣe é bí o ṣe fẹ́ kí o ṣe iṣẹ́ náà. Mọ̀ dájú pé Ọlọ́run lè fẹ́ kí o ṣe gẹ́gẹ́ bí ẹni ọwọ́ ọ̀tún sí ẹnìkan bákan náà. Kókó ìṣe: gbàdúrà kí Ọlọ́run mú ọ pàdé ẹni ọwọ́ ọ̀tún rẹ tí ó ti pèsè fún ọ, kí o sì tún dúpẹ́ pàtàkì lọ́wọ́ Ọlọ́run tí ó fi kún ọdún mi, ìyẹn ọdún bàbá Adeboye lónìí. Olúwabùkọ́lá Ayako ní orúkọ mi. Nígbà tí a máa pàdé ní ọ̀la, ìpàdé wa bí oyin. Ó dàbọ̀.